mo wúre fún gbogbo arìnrìn-àjò lónìí wípé ìrìn-àjò tá à ń lọ á lọ re á bọ̀ re o ọkọ̀ ò ní dà wá a ní rí jàǹbá lójú ọ̀nà o ògùn ọ̀dọ́wọ̀ fún wa nílé ni lóko ni lóde ni nírìn àjò ìrìn-àjò wa kò ní forí sánpọ́n èbúté eré nínú ọkọ̀ ọwọ́ sọ̀kalẹ̀ sí o bóyá lórí òfurufú lórí omi lórí ilẹ̀ ìrìn-àjò wa kò ní já sófo ìrìn-àjò wa kò ní já sásán o a ní rọ̀yìn ògùn ọ̀dọ́wọ̀ fún wa ni ifá ní òyìbìrì apá ọ̀tún babaláwo ayándúbá fún ayáyán ní rebi òyìbìrì apá òsì babaláwo ìràdúrà fèrè ìrà ní lọ sájò ọ̀kan yíbí po awọ àtàrí pọ̀nà poro pọ̀ngbá tí bá fó wìwí tí sọlọ ń paná bídà tí rebi àjò tó jì gbogbo bí ọjọ́ òwìwí wá forí làlú lọ níbi tí mo ti lọ ni mò ń bọ̀ gbégbé ló ní ká mọ̀ gbé sínú igbó òwìwí forí làlú lọ níbi tí mo ti lọ ni mò ń bọ̀ ìyẹ̀rì òsùn ló ní ká mọ̀mọ̀ tí ẹ̀ sójú òwìwí wá forí làlú lọ níbi tí mo ti lọ ni mò ń bọ̀ àní rásájò ní orúkọ Ọ̀rúnmìlà bàrà mi àgbọn mèrègún àṣẹ Èdùmàrè. Thanks for watching. Drop a like, leave a comment, and don't forget to subscribe at Bosese Fayale TV.